Yeah, hello beautiful people, welcome to my channel, welcome to my video. My name is Princess. Yes, this is a Yoruba American Comedy Channel. It's all about counseling, advice, culture, and broadcasting news. Today, what I have for you is about Christmas and Happy New Year. Happy New Year, my people. The last video was a Merry Christmas, and I talked to my people. Today, I'm still going to talk to everybody in Yoruba land, both all my father's kings and my mother, and all the Oloris and all the queens, all the Yelua, all the Abobare, all the Abokwayes. Today is your day. Yeah, congratulations. And we thank God that we all we all went through 2022, and now we are going to 2023 in Jesus' name. We will all celebrate it. We will all be in a good position. Nobody will sick. Nobody will die. In Jesus' name. All our children, our father, our mother, we will all see 2023 in Jesus' name with a good health. Yes. First of all, I'm going to talk about Oshogbo today, because that was the last one I'm supposed to go through, because today, Saturday, is the day we normally do Good Morning Yoruba, but because of Christmas and the New Year on the board, that is why I put everything together so that we can celebrate New Year and Good Morning Yoruba together. Yes, Good Morning Yoruba, good morning everyone, anywhere you are in abroad, in Nigeria, in all the countries. I know there's no country that Yoruba is not there. We are all everywhere, and it's good because we are popular. We are very, very hardworking, and we are very, very, very good person. We are honest, right? Yes, most especially Yorubas. So today I'm going to Shogbo. Last week we've been to Ile-Ife, we've been to Ilesha, but today I'm lọ sí Òṣogbo Òròkì. Ẹ jẹ́ kí n kọ́kọ́ kí wọn. Ìyẹn ni nǹkan tá máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀. ọmọ Òṣogbo Òròkì. Yes, àwọn ọmọ Ọlọ́ṣun nìyẹn. Yes, àwọn ni ọmọ àsúké bí ẹni súnran, ọmọ àsùsùkáre ilé àlè, ǹbá tètè dáyé ọmọ alágbẹ̀dẹ ǹbá jẹ́ ọmọ àsúké bí ẹni súnran. Àwọn nìyẹn ní sáìdì àwọn ìta olókan àǹkó. Àwọn oúnjẹ tó máa ń jẹ lóṣogbo, wọ́n máa ń jẹ ẹ̀kọ, wọ́n máa ń jẹ yangan, wọ́n máa ń jẹ àkàrà, especially níta olókan. Tó bá dé ta olókan níbi ilé bàbá Adédèjọ, wọ́n ní àkàrà ń bẹ, wọ́n ní ọ̀jọ̀jọ̀, wọ́n ní ẹ̀kọ wọn báyìí, ẹ̀kọ ọ̀sẹ̀ kan tó bá dùlù ògiri ó máa ta padà sí kò kí ń bàjẹ́. Àwọn ọmọ máa ń jẹ láàárọ̀ kan tó lọ sí school. Tó bá dẹ̀ tún lé náà ni wọ́n máa jẹ. Nígbà míì wọ́n á tún jẹ àmàlà. Àwọn oúnjẹ mi rò pé mo rí àwọn tó ń ta iyán lóṣogbo yẹn tó bá tẹ̀ ń tà á jẹ́ pé bóyá àwọn ọmọ Èkìtì tàbí ọmọ Iléṣà tó ń gbé ń bẹ̀. Àwọn yẹn ni ìbẹ̀tí pé Òṣogbo dìdí kó iyán sínú odó fẹ́ gún yán, mi ò gbọ́ rí. Ẹ̀kọ yan gan, àmàlà, àwọn oúnjẹ wọn, àwọn náà máa ń jẹ̀bà, wọ́n máa ń mu gàrí lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Àwọn náà irú aṣọ tó máa ń wọ̀ ní Èkìtì náà ni wọ́n ń wọ̀ ní Ọ̀yọ́ náà, náà ń wọ̀ ní Òṣogbo. Àwọn náà máa ń lo etí ajá, wọ́n ń lo kẹ̀bẹ́, wọ́n ń lo gbogbo nǹkan tó fi ń jẹun. Bìsíntì náà ni wọ́n ń pè lọ́hùn. Kò sí yàtọ̀ kankan tó wà ń bẹ̀. Nǹkan tó kàn wà ń bẹ̀ ni pé bọ́ ṣe máa ń sọ̀rọ̀ wọ́n á ní nípe ní that means pé nǹkan tí nípe ní, nǹkan tí tàbí wípé nípe ní ni ọ̀nà àwọn máa ń pè ní nípe ní títí wọn. Àwọn Èkìtì èyíkéyìí, àwọn Ifẹ̀ àwọn náà ní irúkúrú ọba ti sọ náà ni òun náà la gbàgbọ́, tàbí pé nǹkan kíkan tó bá ti sọ nípe ní
èdè tí Òṣogbo nìyẹn. Àwọn Iléṣà náà the same thing náà ni pẹ̀lú Èkìtì, èdè wọn náà fẹ́ bára mu. So àwọn àṣà wọn ń bẹ, àwọn nǹkan tó ta tún máa tún sọ níjọ́ mẹ́jọ ni bí wọ́n ṣe ń ṣègbéyàwó nílẹ̀ Yorùbá. Adé máa tún dé Èkó náà, mi ò tí ì dẹ́kọ̀, so mi ò tí ì dé Ọ̀yọ́ state nìbàdàn, wọ́n sì máa débẹ̀ náà. Bẹ́ẹ̀ lẹ́nìí sìn a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó jẹ́ wípé náà ní new year new resolution. Yes, táwọn èèyàn bá tiẹ̀ sọ fún ẹ wípé wà, some people wá ní àwọn ò láìkì ẹ, má dá wọn lóhùn o, má bá wọn jà o. Tí wọ́n bá ṣáà ti fẹ́ràn rẹ̀ kó sí nǹkan tó burú nù ẹ̀. Kì í ṣe dandan kí gbogbo èèyàn láìkì èèyàn, kì í ṣe gbogbo èèyàn o. Ọkọ àti ìyàwó ń jọ ń gbà nílé kan pápá àwọn láìkì ara wọn, agbára náà fi ń bára wọn gbé. Wọ́n ṣàmọ̀ wípé dandan àwọn gbọ́dọ̀ bára wọn gbé, àwọn làwọn ríra àwọn he. So tí ò bá ti sí pé wọ́n yọ àdá tira wọn, wọ́n lura wọn, wọ́n ń ṣára wọn tàbí wọ́n ń ṣe àkàn ẹ̀dá síra wọn, so ó di dandan kí èèyàn kan ó hate èèyàn kan díẹ̀. Kì í ṣe gbogbo àná lọ bí obìnrin ń dùn, ìgbà míì iyọ̀ ajá, ìgbà míì ata pọ̀ jù. So ó di dandan kẹ́ ẹ jẹ́. Bó bá jẹ́ pé iyọ̀ bá pọ̀ jù nìkan náà máa ṣe wá nǹkan míì tí wọ́n fi sí, so that kí iyọ̀ yẹn má lọ já wọn nífun. So ọkọ àti ìyàwó dandan kẹ́ má like ara yín díẹ̀, ètò dandan kẹ́ love ara yín by force. Tí wọ́n bá ṣáà ti fẹ́ràn rẹ̀ ó ti parí. Ilé ayé yìí dùn ju pé kí èèyàn kan lóun fẹ́ para hàn torí pé ọkọ ẹ lọ fẹ́ yàwó mi, kó wá wò pé the next thing kó dẹ̀ máa ṣe ni pé kó lọ pokùnso tàbí kó lọ gbé nǹkan jẹ. Wọ́n ló dára ẹlẹ́bi, ó dá òun pàápàá tó ti dá ẹlẹ́bi gan because kan tó ṣe yẹn kò bá mu. So that is why tó fi jẹ́ wípé tọkọ ẹ bá fẹ́ yàwó mi, ìyẹn ò ní kó lọ pokùnso, ìyẹn ò ní kó parẹ́, kò lè tó yẹn. Ara pípa kọ́ ló dẹ̀ nǹkan tí ọkọ tó bá lọ fẹ́ ìyàwó mi, kò lè tó yẹn. Wá ti yá gba pé polygamy family òun ló wàá gba kámú náà ni. Yes, tó bá dẹ̀ lè gba kámú, wábi tó máa gbà tó máa lọ jókòó sí pé ọkọ mi rò pé wedding lè continue o, tó fi máa parẹ́ tètè bẹ́ sí ara ẹ̀ sọ̀rọ̀. Táwọn ọmọ ẹ bá dàgbà wọn á wọ ẹ níbi tó bá wà. Yá tó bá dẹ̀ lọ lè kó nǹkan dání, ọkọ bá ní fi wọ́n lẹ̀ kó fi wọ́n lẹ̀, bẹ́ẹ̀ má parẹ́ o, parakọ́ ló ń kàn. So nínú ọdún tá a máa bọ́ sí, mo bẹ̀rẹ̀ lórúkọ náà, ọdún aláyọ̀ ní new year new resolution. Ìbádá ìwà tá a bá mọ̀ pa ṣọ́ọ̀pì báyìí, ta ṣọ́ọ̀pì rẹpẹtẹ báyìí, ó yẹ ká lose weight díẹ̀. Ẹ̀yẹn ni mo ní kí n sọ fún yín. Tá bá lose weight díẹ̀, new year new resolution náà ni. Ẹ jẹ́ bá mi save owó nínú ọdún yẹn, ẹ̀yin tẹ̀ ń ra kaba ní gbogbo gbà. Tẹ́ pé ẹ gbọ́dọ̀ hàn nínú YouTube lénìí, ẹ hàn lọ́la, ẹ kápá sókè lénìí, ẹ kẹ́sẹ̀ sókè lọ́la. Ìyẹn ò kì í ṣayé dáadáa tó pọ̀ lọ rẹpẹtẹ. Rántí àwọn ọmọ tó bí. Tí bàbá bá tiẹ̀ lówó tó bá ń fẹ́ lówó oúnjẹ ọmọ, ìwọ náà nídìí láti save. Company wà nílẹ̀ tán ń dálẹ̀, kì í ṣe kaba nìkan náà ń fowó rà. Ṣé ẹ ti gbọ́? Ẹja sùn tọrọ fúnra wa. Mi ò ní o má jáde lórí YouTube. Ẹbí mi náà ni mò ń ṣèkan lórí YouTube. Ẹ ṣe nǹkan tó máa mọ́pọlọ wá lórí YouTube. Kì í ṣe pé kó máa kápá sókè gbogbo, kó máa kẹ́sẹ̀ sókè, kó máa yọ̀dí sẹ́yìn bọ́ńbọ́. Ẹlòmíì àti ẹ̀wà á wá ṣe oríṣiríṣi gbogbo aṣọ ìsàlẹ̀ àpótí ẹ̀. Ẹlòmíì gbé ọjẹ́ gbèsè nítorí pé ó fẹ́ hàn lórí YouTube o. A máa gbọ́ ìyá lásọ tó sì bá parí màfin, tó sì bá dẹ̀ wá parí ìjà wá bẹ̀rẹ̀. Gbà tí ò bá rówó aṣọ tó lọ gbà, ó parí ìjà dé. But in order to eradicate that, ra wọn bá simple wọ náà wọ. Tó bá ṣàtìyàn Ọlọ́run lógo pé Olúwa mo dúpẹ́, èmi náà mo tún yọ lórí YouTube, jẹ́ kí n tún yọ lórí YouTube lọ́dún tó ń bọ̀. Yìn Ọlọ́run lógo, ògo fọ́lọ́run, ká dúpẹ́ lọ́wọ́ ọba tó dá wa sí títí di àsìkò yìí, tí yóò jẹ́ kí wọ́n sọ pé ẹ lọ fi gbẹgbẹ́ fúláwà pàdé ẹ̀ lọ́jọ́ Christmas. Kò sí yẹn nínú ọ̀rọ̀ wa. Àdúpẹ́ fọ́lọ́run nítorí pé Olúwa kà wá yẹ, ó dá wa sí, ó pọ́n wa lé, ó dẹ̀yàn wá ní àyànfẹ́. A jẹ́ ọmọ àyè ọ̀tọ̀. Àsìkò táwa náà wà láyé, a mọ̀ pé Ọlọ́run wà lẹ́yìn wa. Glory be to God, hallelujah. So glory to God. Ẹ bá ń gbé gbáàsì fún bàbá, gbáàsì fún Ọlọ́run tó dá wa sílé ayé. Then another thing tí mo tún fẹ́ kó tún rò kó ṣe dandan kó ṣe o. If you wish tó mọ̀ pé o ní ìdíkìní ló fi lè lose weight, torí tó bá lose weight wàá mọ̀ pé gbogbo oògùn tó ń lò pàápàá ó máa dínkù. Wàá look smart, you will get shape. And then number 2,
tó bá save owó náà kò sí problem. Èmi kọ́ ló máa fi rajà fún, èmi kọ́ ló máa fi ra nǹkan fún mi, ò ní di gift ẹ, mi ò ní kẹ́ dáwó fún mi lórí fóònù ẹ̀. Tó bá save owó, you will find something tangible to do. No, not only dengepo on the YouTube all the time, which is not common kìíní kankan wa. So getting married, ẹ̀yin bọ̀dà tẹ́ kàn jẹ́sù káàkiri kọ́nà bó ṣe wí, ẹ kàn ń bó ní bíbó gidi. Ẹ bá bó tẹ́lẹ̀ lé ní ẹ bó ti yẹn lọ́la, ẹ rọra bó, ẹ má bó bó instead of that kúkú get married. Gbé kan sínú ilé bó jẹ́ mẹ́ta mẹ́rin ló fẹ́ at the same time. Bó dẹ̀ fẹ́ wọn ní àdìsẹ́, o lè máa fẹ́ wọn lọ́dún méjì tó fi ń bàlẹ́ ẹyin ẹlẹ́yin káàkiri. Wọ́n ni iná máa rí lóyìnbó lẹ́nu, wọ́n ni nìkẹjà, oníkan sí Ṣómólú, oníkan sí Àgbóyí. Ọdún wo ló fẹ́ bá yẹn dà? Wọ́n máa bímọ kiri bí ẹ̀dá. Ó bá dẹ̀ ti bímọ tó ti lóṣù tán bẹ̀, tó ti tọ́ ẹyin ti sàbá tẹ́ ọmọ ti dé, ó máa tún sá kúrò bẹ́ẹ̀ wá tún lọ tún ṣe míì. Kò bọ́ sí. Wá nǹkan ṣe sí. New year new resolution, let this till 2023 kó jọdún aláyọ̀ fún gbogbo wa. Ọdún téèyàn ń ronú ni, ọdún tọ́lọ́run ń bínú gidi ni. Ṣùgbọ́n ẹni tó bá jẹ́ àyànfẹ́ títí rẹ̀, Ọlọ́run á fi owó á fi fà mọ́ra wípé ọmọ mi ó ṣe òtítọ́. Ọdún aláyọ̀dẹ̀ tún ni, ọdún téèyàn rí ìbùkún tó ni. Ṣùgbọ́n tó bá rìn lọ́nà òtítọ́ àti lódodo, Olúwa á fi ọwọ́ aláyọ̀ á fi fà mọ́ra, á tún bùkún fún ẹ rẹpẹtẹ. Bẹ́ẹ̀ tí má ṣèkà, má pààyàn, má fìyàn ṣoògùn owó. Orí tó máa lówó ó di dandan kó lówó, orí tó máa dádé ó di dandan kó dádé, orí tó máa lọ́lá ó di dandan kó lọ́lá. Bẹ́ẹ̀ kò sí nínú àwọn tó fi jọba tẹ́ bá pè jókòó pé kó wá ròyìn, ó máa ròyìn ilẹ̀ máa kún ni. Kì í ṣe pé kàn jáde nínú ìyẹ́ ẹ̀ wọ́n dẹ̀ gbé sórí ìjókòó ọba ó dẹ̀ dọba. No, they all went through a lot. Àwọn tó ń lówó Dangote pàápàá ìpè jókòó, Dangote ti ta newspaper rí, ó ti ta gbogbo ẹ̀rí lẹ́kọ̀ọ́ kó tó di pé ṣe bó ṣe dà yẹn. So you have to go through, it's like a level by level before you get to your place. You have to go through a lot of processing. That's it. So another thing again, please, if you are smoking, you are drunkard, you minimize it. It's not easy to just quit. I know, so easy. But díẹ̀ tó bá pé ìgò mẹ́ta mẹ́rin ló fi díẹ̀ wọn lẹ̀ lójoojúmọ́, jẹ́ kó dé sí ìgò méjì. Tó bá pé pákẹ́ẹ̀tì kan ló ń mú ní ojoojúmọ́, dín sí half. Tó bá máa fi di about 2, 3 or 4 months, jẹ́ kó máa jẹ́ bí méjì mẹ́ta ní èdè. Gbà díẹ̀ by the ending of the year. Wọ́n náà dẹni tí a di free smoker. Wàá ti fine, wàá rí bó ṣe máa fine rẹpẹtẹ, báàgò ẹ̀ ṣe máa jí dáadáa. I'm pé kò easy, but try to do it. Just try it. When you start, you will enjoy it. That is a lot of things that I wanted to tell you. I still have a lot too, like a customer yìí tẹ̀ ń tajà ní Òyìnbó, ẹ̀ ń tajà lÉkòó, Ìdúmọ̀tà, gbogbo ẹ̀. Àwọn aláṣọ bìbìbì ńlá tẹ́pẹ̀ máa ń gba àwọn aṣọ tẹ́ bá rà tán ẹ máa san díẹ̀díẹ̀. Àwọn míì tí ẹ máa gbà wọn ní yọjú rárá. Á dẹ̀ tún ta ọjà yẹn, á lọ máa fi ra ọjà níbòmíì. Ẹni tó dẹ̀ gbọ́jà fún ẹ, ọjà ẹ ti fúyẹ́, kò rí nǹkan kan fi ra ọjà títí ẹ̀ mọ́. Irú àwọn bẹ́ẹ̀ yẹn, ẹ̀yà ara máa yọ wọ́n kúrò nínú kọ́sítọ́mà yín. Ẹni tó bá ti wá, tí ò bá ti lè fi díẹ̀ sílẹ̀ nínú ẹ̀, kó dẹ̀ wá tètè san ẹni tó kù lásìkò, ẹ má gbọ́jà fún, because all those things gives you headache. Headache then become hypertension. In order to become a free stress, òun láti gé àwọn nǹkan kan tó mọ̀ pé ó ń dí ẹ lọ́wọ́ ní year 2022, tó ń fún ẹ ní headache, tó ń fún ẹ ní hèhè. Báwo ṣe máa ṣe kíní? Hèhè is going to your heart, and when that here is headache, after 3 hours or 4 hours or when you are at rest at night, your blood pressure boom, you rise up, then you will open the ceiling. A máa ní ìyá kan ni kò sí ìyá kankan. Gbogbo wàhálà tó fi ara ẹ̀ ṣe láti àárọ̀ kó tó dalẹ̀, nígbà tó bá fẹ́ fi hà lílẹ̀ ìgbà yẹn ló máa ní heart ò ní lè gbé gbogbo ẹrù yẹn, á wá react, wàhálà wa bẹ̀rẹ̀. Bẹ̀ tó bá ti fẹ́ gbogbo yẹn, ya máa ṣe àwọn nǹkan, ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà máa ṣe tó máa mójú kúrò sí gbogbo nǹkan tó bá rí ló máa pariwo. Máa dorún, máa dọ́gba, a máa jọ fà tó ra wa lé ní ìjà. Don't do it. Don't do it. See everything in between, in between
àárín ìwọ àti ẹni yẹn tó jẹ́ pé kò ní mú wàhálà wá, tí ò ní mú ìjà wá, tó jẹ́ pé kò ní mú àìsàn òjijì wá tí ò gbóògùn, because high blood pressure ò gbóògùn, it's only reduce the problem. Kò gbóògùn, kò mú kúrò ńbẹ̀. If you don't take medication for 5 days, your blood pressure will be open the ceiling. But when you take medication, immediately it's gone. So why are you bothering yourself? So that is why you should take everything easy and don't think bad about your other people. If you see somebody around you that need help, help them. If you want to help anyone to want to help àṣejù ele excuse me, má ṣe àṣejù tó máa mú wàhálà wá pé ó máa tún di pé gbà tó mọ̀ pé ò ní ràn mí lọ́wọ́ kí ló wá ń ṣe kíní kan fún tó wá ń pariwo lé mi lórí ìsìn. Ìwọ náà má ṣe yẹn. Ìrànlọ́wọ́ tó bá mọ̀ pé o lè mójú kúrò, tí èèyàn máa yá owó lọ́wọ́ ẹ̀ bóyá 20,000 naira ló wá yá, tó dẹ̀ ní mọ̀ pé bó ṣe ń wò yìí kì í ṣe ẹni tó lè dá 20,000 naira yẹn padà, ó dẹ̀ máa dá wàhálà fún ní 10,000 tó mọ̀ pé ó lè fún. Tó bá mọ̀ pé oore tí ẹ̀ ń jọ́ kẹta kò mú wá mọ́kàn kúrò bẹ́ẹ̀, ohun kan tó ní padà wá mọ́ because ó ti balẹ̀ jẹ́, ó ti sùn sága. A ní àwọn òun àdá 20,000 ti last year padà, ṣé òun àtúwá lọ gbà mí ni. Ẹlòmíì ò dẹ̀ tún kò kí àwa tó wá, a máa gbọ́n ẹ má bínú, tí bá ti gbà yẹn náà máa mú wá tẹ́ bá fún mi lélẹ̀. Ìwọ ló mọ̀ bó ṣe máa ṣe, ò ní ìdí láti bàjá, ò ní ìdí láti lè. Ó ṣe 2,000 ni, ó ti mọ̀ pé òkè 2,000 yìí o, àdúrà ló fi gbà fún rẹ̀, kò lè lọ́wọ́ kò fi dúpẹ́ lọ́wọ́ Olúwa, mo dúpẹ́ o. So bó bá pẹ́ tó ti ń ṣe yẹn, ojú á sọ̀rọ̀ fún pé mi ò ní lọ sọ́dọ̀ obìnrin mọ́, ó dàbí pé àbùkù ni ọ̀rọ̀ ń dẹ̀ ń kù. So àwọn kan tó mọ̀ pé o lè mójú kúrò, ó ní kó máa ṣe. Má máa fojú sí gbogbo nǹkan pé èmi mo fẹ́ wà níbí, èmi mo fẹ́ wà lọ́hùn. Yàrá 5 ni mo ní, apá kan á wà ní yàrá kan, ẹsẹ̀ kan á wà ní yàrá kan, orí á wà ní yàrá kan. Wàhálà ló ń kó rẹ̀ sí. Mo nílé sí Àjà, mo nílé sí Músẹ́yò, mo nílé sí Ìkẹjà, mo nílé sí Àpápá. Ìwọ náà ló máa fẹ́ mọ bí gbogbo ẹ̀ ṣe ń lọ. Yanyan sí ẹ̀mí yìí ò pé méjì, ẹyọ kan péré ni. Bẹ́ẹ̀ tó bá ti yanyan sí ẹ̀yin ará bíṣẹ́ lọ́jà tàlé ni o, ní tó bá sọ fún ẹ gbà wọ́n gbọ́. Ebo ní supervisor tó ń lọ tó ń bọ̀ tó ń fún wọn lọ tó ń fún ẹ lọ́wọ́ pé mọ́mì iye báyìí la pa léni, dáàdì iye báyìí ló wọlé léni. Ẹ dẹ̀ ní fídíò tẹ́ fi ń sọ ara yín lọ́wọ́ lẹ́sẹ̀. Ẹ dẹ̀ láwọn tó ń bá yín gbowó tó ń bá yín kà. Ẹ gbà káfà wàhálà má kó rẹ̀ ní láyà sókè. Gbogbo àwọn nǹkan tí mo rò pé mo fẹ́ bá yín sọ nínú ọdún yìí náà nìyẹn. Lẹ́nu àwọn èèyàn mi gbogbo pátápátá tó ti bá mi ṣe ọ̀rọ̀, àwọn ti bá mi subscribe, gbogbo àwọn tó ti bá mi subscribe, àwọn tó ti bá mi like, àwọn tó ti bá mi view, mo dúpẹ́ lọ́wọ́ yín. A kú ọdún, a kú ìyèdùn, ẹ̀mí wa ṣọ̀pẹ́, a ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Wọ́n ní fi bàtà wa wá wa, wọ́n lè ní fi gèlè wa wá lọ sí mọ́ṣúárì. Ẹ̀mí wa tó ṣe 2022, òun ló máa ṣe 2023 lágbára náà. Àwọn ọmọ wa ò ní pẹ̀dí, àwọn ẹbí wa wọn ò ní pẹ̀dí, ọkọ wa wọn ò ní pẹ̀dí, ìyàwó wa wọn ò ní pẹ̀dí. Wọ́n á tún fẹ́ fi tọ̀wọ̀tọ̀wọ̀, mo fẹ́ fi kí àwọn bàbá mi gbogbo ní káàárọ̀ òjìrì àti àwọn ìyá mi gbogbo. Mo fi kí àwọn ọmọ mi, princess mi, prince mi, èmi ìyá yín, mò ń kí yín pé ẹ kú ọdún. Thank you for making me happy. Thank you for giving me all the love. I know, I really understand you. I appreciate your help. I appreciate your help. Thank you so much. Àwọn ọmọ yín náà amúnú tí yín náà dùn. Bó ṣe bí àdúrà mi ṣe lọ fún yín nìyẹn. Then àwọn family mi lọ́tún ní family ọkọ mi, family bàbá mi, family ìyá mi, gbogbo yín ni mo kí o. Ẹ kú ọdún, ẹ̀mí wa ṣọpẹ́. Congratulations pé ojú wa ó ti rí ọdún 2023 láyọ̀ àtàlàáfíà la máa fi pàdé. Mo dẹ̀ kí gbogbo àwọn bàbá mi, àwọn eégún láti ń kẹ́yìn ìgbàlẹ̀, àwọn bàbá mi, àwọn ọba, bẹ̀rẹ̀ láti orí bàbá mi Ọọ̀ni of Ifẹ̀, Ajérò of Ajérò, Oore of Ọ̀tàn, Ewì of Adó. Yes, I'm using this opportunity to say Happy New Year, Daddy. Lórúkọ Jésù ẹ pẹ́ fún wa o, ọjọ́ yẹn á dalẹ̀ fún wa, àní wá yín láwàtì, ẹ̀yin náà ẹ̀yin wá wa láwàtì o, lórúkọ Jésù a máa rí yín dé bá o. Mo dẹ̀ tún ní kí n tún fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ àwọn fámìlì mi ní
ilé ìtún orí ọ̀tún palace, gbogbo yín ni mò ń kí o, ẹ̀yin ọba lọ́la, àwọn brọ́dà mi, àwọn uncles mi, àwọn sisters mi, àwọn ìyàwó bàbá mi, oyin lóye, àwọn 75 wives bàbá mi ń ṣọlá ni 75 wives ni bàbá mi oyin lóye tí wọ́n ní gbàtà ayé wọn, inú wọn sì wà láyé, àṣírí nínú wọn tó yìí wà, àwọn ọmọ wọn náà wọ́n pọ̀ rẹpẹtẹ bí omi òkun ni so àwọn ìyàwó bàbá mi gbogbo tẹ wà láàfin nílé tó mú kí yín ọyà wọ́sọwọ́yè yín ó kún o, àṣèyí ṣàmọ́dún àwọn cousins mi, àwọn nephews mi, happy new year, congratulations. Mo tún fi àsìkò yìí kí àwọn bàbá mi nínú Olúwa, àwọn ọmọ bàbá mi, Ọ̀ṣọ́fà's family, Bada's family, Ajale Coco's family, congratulations, happy new year. Ẹ kú dédé wòyí o, ẹ̀mí wa ló máa ṣọpẹ́ o, tọmọtọmọ àǹtí rántí Bada, yes, èyí rí alẹ́ kìtìkété, yeah, ẹ kú ọdún o, àwọn àǹtí Ṣọlá, Sisi Yẹmí, Olùṣọ́tọ̀ṣọ́, Fẹ́fẹ́ Ọ̀ṣọ́fà, gbogbo yín ni mo kí o, a kú ọdún ẹ̀mí wa ṣọpẹ́ o. Mo dẹ̀ tún fi àsìkò yìí náà mo tún lọ sí àwọn ilé bàbá àwọn ọmọ mi, ilé my late husband, yes, Baba Oke family, yay, congratulations everyone from the top to the down, all of you, I'm saying happy new year, yes. And then mo tún fi ọ̀pọ̀ àsìkò kí gbogbo all Celestial Church of Christ worldwide, from Imeko City down to Eko, all international headquarters, national headquarters, and bẹ́ẹ̀ lọ, gbogbo yín a kú ọdún ẹ̀mí wá ṣọpẹ́. Àwọn nǹkan tí mo ní láti sọ lérí nìyẹn. Tó bá dẹ̀ di ọjọ́ mẹ́jọ, ẹ̀yin ènìyàn wa, ẹ máa tún máa gbọ́ àwọn Yorùbá good morning tí mo ní fún yín again. À ń lọ sí lágbára Ọlọ́run, a máa lọ sí Ìbàdàn, torí a ti lọ sí Ìjẹ̀bú lẹ́nìí. Àwọn Ìjẹ̀bú, mi ò rántí sọ oúnjẹ títí wọn, àwọn Ìjẹ̀bú àwọn náà máa ń jẹ ìkọ́kọrẹ́, àwọn ẹwẹ́só ẹ kú ọdún o, Ìjẹ̀bú alárẹ̀ ayé wa, àwọn Ìjẹ̀bú nìyẹn, àwọn Ìjẹ̀bú alárẹ̀, àwọn ìlú ọ̀rẹ́ mi tó ń my good friend, my tight best friend we love each other so much. She's at New Jersey, yes. Mo fi ọ̀wọ̀ yìí mo fi ń kú yẹ pé a kú ọdún o, àdẹ̀kú ìyèdún ẹ̀mí wá ṣọpẹ́ o. ọ̀rẹ́ mi sánsán, ìyàwó wọn ní Ìròbò, àwọn ní Sápẹ́lẹ́wọ̀ta, ẹ bá mi kí bàbá Sápẹ́lẹ́wọ̀ta, everybody a kú ọdún, àtàwọn ọmọ mi náà, gbogbo wa níbí náà à ń kí ẹ pé a kú ọdún o. So ẹ̀yin Ìjẹ̀bú mò ń kí yín o, oúnjẹ tẹ́ máa ń jẹ ní kọ̀kọ̀rẹ́ àbí àti ìbìrìpò, ewùrà náà fi máa ń ṣe ìbìrìpò yẹn, ẹ̀rọ náà fi máa ń ṣe ìkọ̀kọ̀rẹ́, wọ́n láìkí ẹ̀ gan, àti gàrí. Ìjẹ̀bú lè mú gàrí láago kan òru a máa gbọ́ ìbìlẹ̀rẹ̀ Ìjẹ̀bú they love Paris so much. Wọ́n lè yàwó kan fi ṣe pàtí wọ́n lè yàwó kan ṣe kí ni kan fi ṣe pàtí kan lọ máa dá owó yẹn padà létà, níbi tí pàtí yẹn ká wọn lára dé. Wọ́n máa ń dúró tìyàn, téèyàn bá ní nǹkan ṣe, Ìjẹ̀bú wá dúró tìyàn, wọ́n á mí sọ pé nǹkan yẹn ò ṣe, ó dúró, ó lójútùú kí Ìjẹ̀bú tó padà. Àwọn náà wọ́n fẹ́ mú pàtì ìwà Èkìtì, fẹ́ pé Èkìtì náà máa ń ṣe bẹ́ẹ̀, wọ́n máa ń dúró tìyàn, wọ́n máa ń gbọ́ ìbáyàn gbọ́ nǹkan tó dáa, kéèyàn ṣègbéyàwó fọ́mọ, kó sọ ọmọ lọ ilé ọkọ, kọ́mọ ṣe graduation. Ìjẹ̀bú ayé ẹ lọ́wọ́ wà fi ṣe, á dẹ̀ wà successful. So I so much like my friend Adétóun, ọmọọba ń Jẹ̀bú, ọmọọba níta. So I love you so much, thank you for your support. Now ẹ jọ̀ọ́ ẹ máa bá mi sign, ẹ máa bá mi fọwọ́ sí, ẹ bá mi like, ẹ bá mi hit notification button, ẹ feel ẹ, then ẹ share, ẹ bá mi share.
Ọlọ́run á máa dá sí ọ̀rọ̀ gbogbo ayọ̀ wa ò lè lópin nínú ọdún tuntun àṣẹ iṣẹ́ mi o. Mo ní kí n fàsìkò kí n náà. Until when I talk to you again, bye for now.